ní Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú sí ayé sọ̀rọ̀ ní gbogbo ohun táwọn èèyàn ń gbé káàkiri. Ọ̀nàdẹ̀kọ̀ àfẹ́sọ́nà olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ló ṣàlàyé bẹ́ẹ̀. Àwọn èèyàn kan ya aláìmoore ni. Mo wà lára àwọn tó ṣe ọlọ́kọ̀ Mákindé dénú òṣèlú àti bó ṣe di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Oríyọmí Hamzat ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Pẹ́lá ní òun ná 300 million naira nínú ìgbéyàwó tóun ṣe làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ èrò ọkàn wọn lórí ayélujára. Apá kan lẹ́gbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìdarí Oyinlọ́lá ti kéde àtìlẹ́yìn wọn fún ẹgbẹ́ òṣèlú APC nínú ìdìbò gómìnà tó ń bọ̀ látàrí ohun tí wọ́n pè ní àìsí àkóyawọ́ nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Èmi ni mo ṣagbátẹrù ètò ìkówójọ fún Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà lásìkò tí ó ní ìpèníjà àìsàn jẹjẹrẹ ọyàn ní ìgbà ayé rẹ̀. Fọlúkẹ́ Dáramọ́lá sọ díẹ̀ lọ́rọ̀ nípa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Gómìnà Adeleke ti fẹ̀sùn kan Oyètọ́lá pé ó sọ àwọn ọ̀rọ̀ tó lè ṣe àfihàn ìmúrasílẹ̀ dá ètò ìdìbò Ọ̀ṣun tó ń bọ̀ rú ní gbangba. Àjọ UN ti kìlọ̀ fún àwọn orílẹ̀-èdè tó wà lẹ́kùn Áfíríkà pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn agbésùnmọ̀mí tí ń lo ẹ̀rọ drone àti crypto láti mú ìmúgbòòrò bá iṣẹ́ ibi wọn. Nítorí ìjà ilẹ̀ àti ìdigunjalè, èèyàn 10 bọ́ sọ́wọ́ ọlọ́pàá l'Ondo. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú Ayé Tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àgọ́ ọlọ́pàá ní Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú sí ayé sọ̀rọ̀ ní gbogbo ohun táwọn èèyàn ń gbé káàkiri. Ọ̀nàdẹ̀kọ̀ àfẹ́sọ́nà olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ló ṣàlàyé bẹ́ẹ̀. Wòlíì Ìtùnú Ọ̀nàdẹ̀kọ̀ ẹni tí ó jẹ́ àfẹ́sọ́nà fún olóògbé òṣèrébìnrin Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ti sọ pé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú sí ibùdó ọlọ́pàá kan ní Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Èyí tó yàtọ̀ sí ohun tí ọ̀pọ̀ ènìyàn ti ń sọ tẹ́lẹ̀ pé Ọ̀ṣọ́bà kú nítorí ìṣòro tó ní ṣe pẹ̀lú àìsàn jẹjẹrẹ ọmú. Ọ̀nàdẹ̀kọ̀ sọ èyí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí Celestial Reality Check ẹ̀ka ìwádìí ìròyìn ti CCC ṣe pẹ̀lú rẹ̀ ní ọjọ́ àbámẹ́ta. Ó tún tako àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ti ń gbé káàkiri nípa àwọn ìgbẹ̀yìn ọjọ́ ayé Ọ̀ṣọ́bà pẹ̀lú ẹ̀sùn pé wọ́n máa ń fìyà jẹ àti pé bóyá wọ́n fún un ní májèlé kó tó kú. Gẹ́gẹ́ bí wòlíì náà ṣe sọ, ẹni tí òun kò mọ̀ ló pe òun láàrin òru láti sọ fún òun pé Tèmítọ́pẹ́ ti kú ní ibùdó ọlọ́pàá kan ní Ìkòròdú. Ó ní ẹni tí kò mọ̀ mí ni ó pè mí ní nǹkan bíi aago 12 òru. Ó sì sọ pé ó ti kú ní ibùdó ọlọ́pàá kan ní Ìkòròdú. Ọ̀nàdẹ̀kọ̀ tó jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ CCC Oníbọ̀ọ̀rẹ́ Cathedral ní agbègbè Ìbẹ̀jú-Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó sọ pé òun kò mọ ibùdó ọlọ́pàá pàtó tí Ọ̀ṣọ́bà kú sí, ṣùgbọ́n òun lọ sí ibùdó ọlọ́pàá tó wà nítòsí láti fi ara rẹ̀ hàn. Ó tún sọ pé ṣáájú ikú Ọ̀ṣọ́bà ó ti lọ bẹ ìyáàfin Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ẹni tí ó ní òun náà ní ṣọ́ọ̀ṣì tó ń darí. Ó ní Ọ̀ṣọ́bà ti ń gbìyànjú láti rí ìyáàfin Kẹ́hìndé Ọ̀ṣọ́bà bó tilẹ̀ jẹ́ pé ó tún sọ pé òun fẹ́ rí èmi náà, ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ lọ síbẹ̀ Ọ̀nàdẹ̀kọ̀ sọ pé òun kò lè bá wọn lọ ní ọjọ́ náà nítorí àwọn ètò ilé ìjọsìn. Ó sọ pé ó ti ń gbìyànjú láti rí ìyáàfin Kẹ́hìndé Ọ̀ṣọ́bà òun náà ní ṣọ́ọ̀ṣì bó tilẹ̀ jẹ́ pé ó ní òun fẹ́ rí èmi náà. Nígbà tí wọ́n lọ síbẹ̀ mo sọ fún wọn pé mi ò ní ààyè láti lọ ní ọjọ́ náà nítorí àwọn ètò ṣọ́ọ̀ṣì. Ó tún sọ pé onídìrí tí Tọ́pẹ́ ń gbé ilé rẹ̀ ni ó bá a lọ. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn ń bá ara wọn sọ̀rọ̀ àti pé Ọ̀ṣọ́bà pàápàá fi ọ̀rọ̀ kan tí ó pè ní ògo tuntun sí ojú òpó rẹ̀ kí òun tó gbọ́ pé ó ti kú ní ibùdó ọlọ́pàá. Ọ̀nàdẹ̀kọ̀ tún tẹnumọ́ pé òun kò mọ ibùdó ọlọ́pàá pàtó tí Ọ̀ṣọ́bà kú sí. Ó ní bó tilẹ̀ jẹ́ pé mi ò mọ ibùdó ọlọ́pàá tí ó kú sí, mo lọ fi ara mi hàn ní ibùdó tó wà nítòsí. Ọ̀rọ̀ tí wòlíì náà sọ yìí ti tún mú kí àwọn ìbéèrè tuntun dìde nípa ohun tó ṣẹlẹ̀ sí Ọ̀ṣọ́bà náà ṣáájú ikú rẹ̀. Èyí wá lẹ́yìn àwọn ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ káàkiri lórí ìkànnì ayélujára pé ikú rẹ̀ lè ní ṣe pẹ̀lú àìsàn rẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú àrùn jẹjẹrẹ ọyàn ọmú àti ìṣòro ìmọ̀lára tí wọ́n sọ pé ó ń dojúkọ nítorí ìwà tí àwọn mọ̀lẹ́bí àfẹ́sọ́nà rẹ̀ hù sí. Ọ̀ṣọ́bà ti sọ ní gbangba nípa ìrírí rẹ̀ pẹ̀lú àrùn jẹjẹrẹ pẹ̀lú ìtọ́jú àti iṣẹ́ abẹ tí ó ṣe. Ní ọdún 2024 ó kéde pé òun ti padà sí àwùjọ lẹ́yìn ìrírí náà. Ó sì ṣàpèjúwe àkókò náà gẹ́gẹ́ bí àkókò tó ràn òun lọ́wọ́ láti rí ìwòsàn, ìdàgbà àti láti ní agbára. Ṣùgbọ́n Ọ̀nàdẹ̀kọ̀ tẹnumọ́ pé bó tilẹ̀ jẹ́ pé Ọ̀ṣọ́bà ti ní àrùn jẹjẹrẹ tí ó sì ṣe iṣẹ́ abẹ, àrùn náà kì í ṣe ohun tí ó fa ikú rẹ̀. Ó sọ pé nígbà tóun kọ́kọ́ pàdé Ọ̀ṣọ́bà òun ṣe àdúrà ìràpadà fún
lẹ́yìn náà Ọ̀ṣọ́bà sọ fún òun pé òun fẹ́ ṣe iṣẹ́ abẹ nítorí àrùn jẹjẹrẹ. Ọ̀nàdẹ́kọ̀ sọ pé òun sì gbàdúrà fún un. Ó tún sọ pé ní ọjọ́ tí wọ́n ṣètò iṣẹ́ abẹ náà Ọ̀ṣọ́bà ṣe skit pẹ̀lú bọ̀dá Wàsíù. Lẹ́yìn náà ni wọ́n lọ sí Evercare Hospital. Wòlíì náà tún kọ ẹ̀sùn pé òun ní àǹfààní sí owó tí àwọn èèyàn dá fún Ọ̀ṣọ́bà fún iṣẹ́ abẹ rẹ̀ tàbí pé òun ń lo owó náà láti kọ́ ṣọ́ọ̀ṣì òun. Ó béèrè pé ta ló ní ẹ̀rí tó fi hàn pé 30 mílíọ̀nù ní owó tí Ọ̀ṣọ́bà rí fún iṣẹ́ abẹ rẹ̀. Ó sọ pé kì í ṣe àkáǹtì òun ni wọ́n fi owó náà ránṣẹ́ sí, ṣùgbọ́n bí kò ṣe àkáǹtì Ọ̀ṣọ́bà fúnra rẹ̀. Ó ní òun kò lo owó náà láti kọ́ ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ. Ó tún sọ pé àwọn èèyàn fún Ọ̀ṣọ́bà ní owó lóòótọ́ títí kan Mike Adenuga, ẹni tó fún un ní ìwé sọ̀wédowó, àti pé òun kò ní àǹfààní sí owó Ọ̀ṣọ́bà rárá. Ọ̀nàdẹ́kọ̀ sọ pé òun mọ Tọ́pẹ́ ní nǹkan bíi ọdún 2 sẹ́yìn nígbà tí ṣọ́ọ̀ṣì náà ti wà fún nǹkan bíi 20 ọdún. Ó ní ṣọ́ọ̀ṣì náà ti parí kí Ọ̀ṣọ́bà tó darapọ̀ mọ́ àwọn, tí àwọn sì ti bo òrùlé rẹ̀, tí àwọn sì ti kùn pẹ̀lú. Wòlíì náà tún kọ ẹ̀sùn pé wọn kò lè jẹ́ kí Ọ̀ṣọ́bà máa wa ọkọ̀ rẹ̀. Ó sọ pé Ọ̀ṣọ́bà fúnra rẹ̀ ló wa ọkọ̀ náà nígbà tí ó ń lọ sí Ìpẹ̀rù ní ọjọ́ Àìkú kan ṣáájú ikú rẹ̀. Ó ní òun kò mọ ibi pàtó ní Ìpẹ̀rù tí Ọ̀ṣọ́bà lọ tàbí ẹni tí ó lọ pàdé, ṣùgbọ́n òun rò pé ọ̀dọ̀ àwọn èèyàn ìyá rẹ̀ ni. Gẹ́gẹ́ bí Ọ̀nàdẹ́kọ̀ sì sọ, Ọ̀ṣọ́bà kò fẹ́ ṣàbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí ìyá rẹ̀ nítorí pé ó gbà pé wọn kò ṣe dáadáa sí òun, ṣùgbọ́n òun gba Ọ̀ṣọ́bà níyànjú pé kí ó máa bá wọn ní àjọṣepọ̀ nítorí pé àwọn méjèèjì múra láti ṣègbéyàwó. Ọ̀nàdẹ́kọ̀ tún sọ pé Ọ̀ṣọ́bà ní ìṣòro pẹ̀lú sìgá mímu. Ó ní òun ti gbà níyànjú pé kí ó dáwọ́ dúró àti pé àwọn ọmọ ìjọ rẹ̀ náà mọ̀ nípa rẹ̀. Wòlíì náà tún kọ àwọn ẹ̀sùn pé wọ́n fìyà jẹ Ọ̀ṣọ́bà ṣáájú ikú rẹ̀ pẹ̀lú ẹ̀sùn kan pé wọ́n da ìgbẹ́ àti ìtọ̀ sí lára gẹ́gẹ́ bí ìjìyà nítorí pé wọ́n fi ẹ̀sùn kàn pé ó jí biskit. Ọ̀nàdẹ́kọ̀ sọ pé nígbà tí àwọn méjèèjì ń gbé pọ̀, àwọn máa ń yá ara àwọn ní owó àti pé Ọ̀ṣọ́bà ra àwọn ẹ̀ṣọ́ ara fún ara rẹ̀ àti fún òun. Ó ní nígbà tó yá Ọ̀ṣọ́bà ta wúrà náà, àwọn méjèèjì sì lo owó náà. Ó tẹnumọ́ pé kò sí ìgbà kankan tí àwọn fi fipá bá ara wọn gbé. Ó tún ṣàlàyé pé àwọn méjèèjì kò ya ilé gbé. Ó ní ilé tí Ọ̀ṣọ́bà ń gbé jẹ́ ilé arákùnrin bàbá rẹ̀. Lẹ́yìn iṣẹ́ abẹ rẹ̀, Ọ̀ṣọ́bà fún arákùnrin bàbá rẹ̀ ní mílíọ̀nù kan náírà lẹ́yìn tí ọkùnrin náà béèrè pé kó ṣe nǹkan fún òun ó kéré tán nítorí pé ó ń gbé inú ilé náà. Wòlíì náà tún kọ ẹ̀sùn pé Ọ̀ṣọ́bà mu májèlé ṣáájú ikú rẹ̀. Ó sọ pé Ọ̀ṣọ́bà ti kúrò ní ṣọ́ọ̀ṣì náà ní ọ̀sẹ̀ 3 ṣáájú ikú rẹ̀. Lẹ́yìn tóun gbọ́ pé ó ti kú, òun pe ọ̀kan lára ẹ̀gbọ́n rẹ̀ tàbí arákùnrin bàbá rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Táíwò. Ó sọ pé Táíwò bínú sí òun gan-an. Ó sì sọ pé òun kò fẹ́ bá òun sọ̀rọ̀. Ọ̀nàdẹ́kọ̀ ní ó ti kúrò ní ṣọ́ọ̀ṣì ní ọ̀sẹ̀ 3 ṣáájú ikú rẹ̀. Nígbà tó kú, mo pe ẹnìkan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀, Táíwò, ọ̀kan lára àwọn ẹ̀gbọ́n rẹ̀, ṣùgbọ́n ó bínú sí mi gan-an. Ó sì tẹnumọ́ pé òun kò fẹ́ bá mi sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn The Punch ṣe sọ, Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú ní ọjọ́rú nígbà tó pé 40 ọdún. Wọ́n ti ṣètò láti sin ní ọjọ́bọ̀ ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 ní Ìpẹ̀rù Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn. Síbẹ̀ títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, a ò tí ì lè fìdí ohun tí Ọ̀nàdẹ́kọ̀ sọ múlẹ̀. Bákan náà kò tí ì sí ìdánilójú tó péye nípa ohun tó ṣẹlẹ̀ gan-an tàbí ohun tó fa ikú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Àwọn èèyàn kan ya aláìmoore ni. Mo wà lára àwọn tó ṣe ọlọ́kọ̀ Mákindé dénú òṣèlú àti bó ṣe di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Oríyọmí Hamzat ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Agbóhùnsáfẹ́fẹ́ tó ń ṣiṣẹ́ ní Ìbàdàn àti olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord Party, Oríyọmí Hamzat ti sọ pé òun jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn tó sọ lọ́kọ̀ gómìnà Ṣèyí Mákindé wá sínú òṣèlú, èyí tó yọrí sí bí Mákindé ṣe di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Hamzat tún sọ pé ó yẹ kí àwọn èèyàn fún òun ní oríyìn fún gbogbo àṣeyọrí tí ìjọba Mákindé ṣe ní ọdún 8 tí yóò fi wà nípò gómìnà. Ó sọ èyí nígbà tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ Accord Party sọ̀rọ̀ ní Ìbàdàn ní ọjọ́ Àbámẹ́ta. Ọ̀rọ̀ náà wáyé ní àkókò tí àjọṣepọ̀ tó wà láàrin òun àti Mákindé tẹ́lẹ̀ mẹ́hẹ̀ sí nítorí ìyàtọ̀ nínú èrò òṣèlú wọn, pàápàá jùlọ bí ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń sún mọ́lé. Hamzat, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ fún ètò rẹ̀ tó pè ní Kọ́kọ́rọ́ Alátẹ, níbi tí àwọn ènìyàn ti máa ń sọ àwọn ìṣòro ara wọn tí wọ́n sì máa ń wá ìrànlọ́wọ́ àti ojútùú wá sí ọ̀dọ̀ rẹ̀, sọ pé òun ṣe àtìlẹ́yìn fún ìfẹ́ Mákindé láti di gómìnà nítorí pé òun gbà pé Mákindé máa ṣiṣẹ́ fún àwọn ará
ìpínlẹ̀ Ọ̀yọ́. Síbẹ̀ Hamzat sọ pé wọ́n kọ̀ láti fún òun ní oríyìn fún àwọn àṣeyọrí ìjọba tí òun ràn wọ́n lọ́wọ́ láti ṣe. Ó ní Ṣèyí Mákindé ti tún Ọ̀yọ́ ṣe, nítorí náà a kò tẹ̀lé yín. Ta ni ó mú Ṣèyí Mákindé wá? Èmi ni. Mo jẹ́ ọ̀kan lára àwọn tó mú wá tí mo sì ṣe àtìlẹ́yìn fún gẹ́gẹ́ bí gómìnà. Gbogbo àwọn ohun rere yẹn, kí ló dé tí ẹ ò fi fún mi ní oríyìn rẹ̀? Kí ló dé tí ó jẹ́ pé àwọn ohun tí kò dùn mọ́ ènìyàn ni wọ́n ń lò láti fi ṣèkọlù sí mi? Àwọn ẹgbẹ́ alátakò náà nígbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa sọ pé ó ṣe àwọn ohun àgbà ìyanu. Kí ló dé tí ẹ ò fi fún mi ní oríyìn fún àwọn ohun rere yẹn náà? Hamzat tẹnumọ́ pé àjọṣepọ̀ tó wà láàrin òun àti Mákindé kì í ṣe àjọṣe tó dá lórí àǹfààní tàbí owó. Ó sọ pé ohun tóun fẹ́ ni pé àwọn ènìyàn mọ̀ pé ẹni tí òun ṣe àfihàn rẹ̀ sí wọn ń ṣe iṣẹ́ rẹ̀ dáadáa. Ó ní àwọn ènìyàn ti ń pè mí ní aláìmoore. Báwo? Ṣé Oríyọmí kan náà kì í ṣe ẹni tó wá sí ọ̀dọ̀ yín láti ṣe ìpolongo fún Mákindé? Ìgbàgbọ́ tí ẹni nínú mi hàn nínú àbájáde ìdìbò náà. Mi ò tẹ̀lé ìjọba nítorí àwọn iṣẹ́ àkànṣe. Mo ní àdéhùn pẹ̀lú ìjọba tí mo ṣe àtìlẹ́yìn fún pé wọ́n máa bójútó àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Kò sí àjọṣepọ̀ tó dá lórí àǹfààní ara ẹni rárá. Ohun tí mo fẹ́ ni pé kí àwọn ènìyàn yìn mí pé ẹni tí mo ṣe àfihàn fún wọn ń ṣe dáadáa. Àwọn ọ̀rọ̀ tuntun tí Hamzat sọ yìí wá ní àkókò tí ìyàtọ̀ òṣèlú tó wà láàrin òun àti Mákindé ń túbọ̀ lágbára sí i. Nígbà kan rí, àwọn méjèèjì ni wọ́n máa ń kà sí àwọn alábàáṣiṣẹ́pọ̀ òṣèlú tó súnmọ́ra. Mákindé, ẹni tó jẹ́ gómìnà Ọ̀yọ́ fún ìgbà kejì, ti darapọ̀ mọ́ ẹgbẹ́ Allied People Movement (APM) láti lépa èrò rẹ̀ láti díje fún ipò ààrẹ orílẹ̀-èdè nínú ìdìbò ọdún 2027. Ní oṣù karùn-ún ọdún 2026, wọ́n fi Mákindé hàn ní gbangba gẹ́gẹ́ bí olùdíje ààrẹ ẹgbẹ́ òṣèlú APM. Gẹ́gẹ́ bí apá kan nínú ètò Mákindé fún bí agbára òṣèlú ṣe máa ń tẹ̀síwájú ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó tún ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn fún Bímbọ́ Adékànbí, ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ òwò lákòókò ìjọba olóògbé Abíọ́lá Ajímọ̀bí, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ kí ó rọ́pò rẹ̀ nínú ìdìbò gómìnà ọdún 2027. APM tún gba Adékànbí gẹ́gẹ́ bí olùdíje gómìnà tí ẹgbẹ́ náà fohùn ṣọ̀kan lé lórí. Mákindé sì ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí apá kan nínú bí ìjọba rẹ̀ ṣe fẹ́ tẹ̀síwájú pẹ̀lú àlàkalẹ̀ ètò omi tuntun. Ṣùgbọ́n Hamzat ti yan ọ̀nà òṣèlú mìíràn. Ó ń wá láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń bọ̀ lábẹ́ àsíá Accord Party. Ó kéde ìfẹ́ rẹ̀ láti díje fún ipò gómìnà ní oṣù kìíní. Lẹ́yìn náà, ó sì gba fọ́ọ̀mù ìfihàn ìfẹ́ àti fọ́ọ̀mù yíyan olùdíje ẹgbẹ́ náà. Àìfohùnṣọ̀kan òṣèlú yìí tún wà ní àkókò tí ọ̀pọ̀ àríyànjiyàn ti ń yí Hamzat àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ká. Ní oṣù kẹfà, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣèkọlù sí ilé kan tó ní ìsopọ̀ pẹ̀lú Surajudeen Babatunde Adio, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Súrí Ìlòpéjú, ní agbègbè Gbẹ́kú Olódó, Ìbàdàn. Nínú iṣẹ́ ìṣèwádìí tí ọgbọ́n àti ìmọ̀ràn ọlọ́pàá darí, àwọn afurasí 5 ni wọ́n mú lákòókò ìṣẹ̀lẹ̀ náà. Àwọn ọlọ́pàá sọ pé àwọn rí ohun ìjà bíi ọta ìbọn, aṣọ àyà tó lè dáàbò bo ọta ìbọn tí wọ́n ṣe lábẹ́lé, àwọn ohun tí wọ́n fura sí pé ó jẹ́ oògùn abẹnugọ̀ngọ̀ àti àwọn nǹkan mìíràn. Ọlọ́pàá sọ pé Súrí, ẹni tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ Park Management System tẹ́lẹ̀, ti wà lọ́wọ́ wọn. Ìṣẹ̀lẹ̀ náà wá dá àríyànjiyàn òṣèlú sílẹ̀ bí àwọn kan ṣe ń gbìyànjú láti so Súrí pọ̀ mọ́ Hamzat. Ṣùgbọ́n Hamzat kọ ẹ̀sùn náà, ó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìpolongo àbùkù tí wọ́n ń ṣe láti ba orúkọ òun jẹ́ àti láti dènà ìfẹ́ òun láti díje nínú òṣèlú. Ó sọ pé òun kò ṣe ìrànwọ́ owó fún ẹnikẹ́ni tó ń ṣe iṣẹ́ ọ̀daràn. Òun kò gba ẹnikẹ́ni níyànjú irú rẹ̀. Òun kò dáàbò bo ẹnikẹ́ni tó ń ṣe iṣẹ́ ọ̀daràn. Bẹ́ẹ̀ ni òun kò ṣe àtìlẹ́yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ó tún rọ àwọn àjọ ààbò pé kí wọ́n ṣe ìwádìí wọn dáadáa láìsí fífi àwọn ènìyàn aláìṣẹ̀ sínú ọ̀rọ̀ náà. Bí Hamzat ṣe di olùdíje gómìnà fún Accord Party tún ti yí òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ padà, pàápàá nítorí pé ó ń gbìyànjú láti kojú ètò àrọ́pò tí Mákindé ń gbé kalẹ̀. Hamzat tún sọ̀rọ̀ nípa Ìbàdàn Circular Road àti iṣẹ́ 1000 meter corridor. Ó sì ṣèlérí pé tí wọ́n bá yan òun gẹ́gẹ́ bí gómìnà, òun máa rí dájú pé wọ́n ṣí ọ̀nà náà fún gbogbo ènìyàn láti máa lò láìka ibi tí iṣẹ́ náà bá ti dé sí. Síbẹ̀ ó sọ pé iṣẹ́ náà kò ní tẹ̀síwájú títí àwọn bá ti san
owó ìdápadà tó péye fún àwọn olùgbé àti àwọn alájọṣepọ̀ mìíràn tí iṣẹ́ náà ti kàn. Nítorí náà ọ̀rọ̀ Hamzat ń fi hàn pé òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń wọ àkókò tuntun lọ. Òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń wọ àkókò tuntun lọ níbi tí àwọn olóṣèlú àti àwọn ẹgbẹ́ òṣèlú ti ń ṣe àtúnṣe àwọn ètò wọn sí ìdìbò ọdún 2027. Bella ní òun ná 300 million naira nínú ìgbéyàwó tóun ṣe làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ èrò ọkàn wọn lórí ayélujára. Gbajúgbajà olókìkí lójú òpó ayélujára ọmọ Nàìjíríà Habib Hamzat, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Pella, ti ṣàlàyé pé owó tó lé ní 300 million naira lòun ná fún ayẹyẹ ìgbéyàwó rẹ̀. Pella ló ṣàfihàn èyí nínú àkọsílẹ̀ kan tó fi sí orí TikTok níbi tó ti kọ pé 300 million naira plus gone for wedding. Ìkéde náà fa ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn láti ọ̀dọ̀ àwọn olùmúlò ojú òpó ayélujára tí àwọn kan sì dojú ọ̀rọ̀ náà kọ iye àǹfààní tàbí ohun tí ìgbéyàwó náà lè ti mú wá fún un. Ọ̀kan lára àwọn olùṣàmúlò TikTok, Larry X, kọ pé ó ná 300 million naira ó sì gba ilé tó tó 400 million naira, ta ló jèrè báyìí? Olùṣàmúlò mìíràn tó ń jẹ́ Armstrong náà sọ pé ó jèrè ju 300 million naira yẹn lọ, ọ̀rẹ́ mi. Bella náà dáhùn sí ìkéde náà, ó kọ pé 300 million naira ti lọ, 1 billion naira sì ti padà. Àwọn ọ̀rọ̀ tí àwọn olùtẹ̀lé rẹ̀ kọ fi hàn pé àwọn kan gbà pé Bella lè ti rí àwọn àǹfààní tàbí èrè kan látinú ìgbéyàwó náà, èyí tó lè dín owó tí wọ́n sọ pé ó ná kù tàbí kó ná kọjá iye náà. Ìgbéyàwó Bella fa àfiyèsí púpọ̀ lórí ayélujára bí àwọn olólùfẹ́ àti àwọn olùtẹ̀lé rẹ̀ ṣe ń tẹ̀lé ayẹyẹ náà pẹ̀lú ìfẹ́ tí wọ́n sì ń sọ èrò wọn nípa bí ayẹyẹ náà ṣe tóbi àti bí wọ́n ṣe ṣe é. Apá kan lẹ́gbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìdarí Oyinlọ́lá ti kéde àtìlẹ́yìn wọn fún ẹgbẹ́ òṣèlú APC nínú ìdìbò gómìnà tó ń bọ̀ látàrí ohun tí wọ́n pè ní àìsí àkóyawọ́ nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀ka kan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà Ọlágúnsóyè Oyinlọ́lá ń darí kéde ní ọjọ́ àìkú pé àwọn ti pinnu láti ṣe àtìlẹ́yìn fún olùdíje sípò gómìnà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Bọ́lá Oyèbámíjì nínú ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta. Oyinlọ́lá sọ èyí níbi ayẹyẹ kan tí ó wáyé ní Òṣogbo níbi tí ẹgbẹ́ náà ti fọwọ́ sí ìfẹ́ Oyèbámíjì láti di gómìnà. Ó ṣàlàyé pé ẹgbẹ́ wọn ti pinnu láti yà kúrò nínú ìjọba gómìnà Adémọ́lá Adélékè tó wà nípò báyìí nítorí ohun tí wọ́n pè ní àìsí àkójọpọ̀ àti àìkó gbogbo ènìyàn pọ̀ sínú bí ìjọba ṣe ń ṣiṣẹ́. Oyinlọ́lá wá pẹ̀lú akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí Fatai Akínbádé àti Alhaji Tajudeen Ọládépọ̀, ẹni tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀-èdè fún gúúsù ìwọ̀ oòrùn tẹ́lẹ̀ rí. Síbẹ̀ Oyinlọ́lá tẹnumọ́ pé àwọn kò kúrò nínú ẹgbẹ́ PDP tàbí darapọ̀ mọ́ APC. Ó sọ pé ẹgbẹ́ náà ń ṣe àtìlẹ́yìn fún ìdíje Oyèbámíjì nítorí pé wọ́n rí gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì tó sì jẹ́ ìpinnu tí wọ́n ṣe láti inú ìgbàgbọ́ àti ìfẹ́ tòótọ́ fún ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní orúkọ àwọn aṣáájú àti ọmọ ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ náà, Oyinlọ́lá ṣàpèjúwe àtìlẹ́yìn tí wọ́n fún Oyèbámíjì gẹ́gẹ́ bí ìpinnu tí yóò wá láti inú àìní ìgbàgbọ́ àti ìfẹ́ tòótọ́ láti mú ìdàgbàsókè ìpínlẹ̀ náà tẹ̀síwájú fún àǹfààní gbogbo ènìyàn. Ó ní àwọn aṣáájú àti ọmọ ẹgbẹ́ náà dúró ṣinṣin, wọ́n sì ti pinnu láti dìbò fún Oyèbámíjì gẹ́gẹ́ bí apá kan nínú ìsapá láti gba ìpínlẹ̀ náà kúrò nínú ohun tí wọ́n pè ní ìbátan sí ẹbí nínú òṣèlú. Oyinlọ́lá sọ pé ọ̀kan lára àwọn ọ̀rọ̀ pàtàkì tó dá ipò tí kò dùn yìí sílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe gbé yẹ̀wò ní àìsí àkójọpọ̀ gbogbo ènìyàn nínú bí a ṣe ń ṣàkóso ìpínlẹ̀ wa. A gbàgbọ́ nínú iṣẹ́ náà, a kó àwọn ènìyàn wa jọ fún un, a fi àkókò, agbára àti agbára òṣèlú wa sí i nítorí pé a gbà pé ó dúró fún ohun tí àwọn ènìyàn wa ń fẹ́. Ṣùgbọ́n láìsí àǹfààní bí àkókò ṣe ń lọ, àwọn nǹkan bẹ̀rẹ̀ sí bàjẹ́. Ọ̀kan lára àwọn ọ̀rọ̀ pàtàkì tó fa ipò tí kò dùn yìí ni àìsí àkójọpọ̀ gbogbo ènìyàn nínú ìṣàkóso ìpínlẹ̀ wa. A gbàgbọ́ gidigidi pé kò sí ẹgbẹ́ òṣèlú tàbí ìjọba tó lè ṣàṣeyọrí lọ́nà tó péye fún ìgbà pípẹ́ tí kò bá kó àwọn ènìyàn àti àwọn aṣáájú rẹ̀ sínú ìṣàkóso. PDP ti jẹ́ ẹgbẹ́ tí a kọ sórí ìfọ̀rọ̀wérọ̀, kíkó àwọn ènìyàn sínú ìpinnu àti ojúṣe àpapọ̀. Àwọn ní àwọn iyì
tí a gbọ́dọ̀ máa gbéga. Síbẹ̀ Oyinlọlá tún tẹnumọ́ pé àwọn sì jẹ́ ọmọ ẹgbẹ́ PDP àti pé àwọn kò ní kúrò nínú ẹgbẹ́ náà láti darapọ̀ mọ́ APC. Ó ní jẹ́ kí n tún sọ pé ìpinnu wa lónìí kò yẹ kí ẹnikẹ́ni túmọ̀ rẹ̀ sí pé a ti kọ PDP sílẹ̀. A sì jẹ́ ọmọ ẹgbẹ́ PDP. A kò wá síbí láti kéde pé a ti kúrò nínú PDP. Dípò bẹ́ẹ̀ ohun tí à ń ṣe ni pé à ń lo ẹ̀rí ọkàn wa gẹ́gẹ́ bí àwọn alájọṣiṣẹ́pọ̀ tó sì ṣiṣẹ́ fún ìpínlẹ̀ yìí tí wọ́n sì gbà pé ní àkókò pàtàkì yìí ìpínlẹ̀ Ọ̀ṣun nílò ìtọ́sọ́nà àti ìdarí mìíràn. Lórí ìdí yìí a fi ìpinnu láti kéde ní gbangba pé à ń ṣe àtìlẹ́yìn fún ọ̀gbẹ́ni Bọ́lá Oyèbámijí ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Yàǹbọ̀ olùdíje gómìnà ẹgbẹ́ òṣèlú APC. Ní orúkọ ẹgbẹ́ náà Oyinlọlá gba Oyèbámijí níyànjú pé kí ó dojúkọ ìṣàkóso tó dára, ìdàgbàsókè ọrọ̀ ajé, amáyédẹrùn, ẹ̀kọ́, ìlera, iṣẹ́ àgbẹ̀, ríró àwọn ọ̀dọ́ ní agbára àti dídá àǹfààní sílẹ̀ fún àwọn ènìyàn. Ó ní ẹ gbọ́dọ̀ fi àwọn ènìyàn sí ipò àkọ́kọ́ kí ẹ sì máa ṣe ìjọba tí ó kó gbogbo ènìyàn sínú. Ẹ gbọ́dọ̀ fetí sí àwọn ènìyàn. Ẹ sì gbọ́dọ̀ rí dájú pé gbogbo agbègbè ní Ọ̀ṣun ní ìmọ̀lára pé wọ́n wà nínú ìjọba yín. Nínú ọ̀rọ̀ mìíràn Akínbádé àti Ọládípọ̀ ké sí gbogbo ọmọ ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ náà pé kí wọ́n dìbò púpọ̀ fún Oyèbámijí. Àwọn méjèèjì sọ pé ìpinnu wọn láti ṣe àtìlẹ́yìn fún APC ní àkókò yìí ni wọ́n rí gẹ́gẹ́ bí ohun tó dára jùlọ, kì í ṣe nítorí àǹfààní ara ẹni ṣùgbọ́n nítorí ire ìpínlẹ̀ àti àwọn aráàlú rẹ̀. Adégbóyèga Oyètọ́lá fi ayọ̀ àti ìdùnnú hàn sí ìpinnu tí àwọn aṣáájú àti ọmọ ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ náà ṣe. Ó ṣàpèjúwe gómìnà tẹ́lẹ̀ rí Oyinlọlá gẹ́gẹ́ bí olóṣèlú tó mọ àwọn ènìyàn ìpìlẹ̀ àti ẹni tó ní orúkọ rere ní orílẹ̀-èdè tí ìrírí àti àbájáde iṣẹ́ rẹ̀ nínú òṣèlú kò yẹ kí a fojú kékeré wò. Oyètọ́lá gba àwọn ará ìpínlẹ̀ náà níyànjú pé kí wọ́n dúró ṣinṣin kí wọ́n sì máa wá àlàáfíà. Ó ní àṣeyọrí náà jẹ́ tiwa pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Nígbà tó ń dáhùn Oyèbámijí sọ pé àtìlẹ́yìn tí ìfẹ́ rẹ̀ láti di gómìnà ti rí láti ọ̀dọ̀ oríṣiríṣi ènìyàn ní ìpínlẹ̀ náà yóò ran APC lọ́wọ́ láti jáwé olúborí nínú ìdìbò gómìnà. Ó ní iṣẹ́ yìí ti di ìrọ̀rùn fún mi. A ti lọ sí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní nǹkan bí ìgbà mẹ́ta àti pé ní gbogbo ìgbà tí a bá lọ àwọn ènìyàn gbà mí pẹ̀lú ìfẹ́. Àwọn bàbá wa ti ṣe àtìlẹ́yìn fún ìfẹ́ mi. Àwọn oníṣẹ́ ọwọ́, àwọn oníṣòwò, àwọn olùkọ́, àwọn obìnrin, àwọn ọkùnrin, àwọn ọmọdé àti àwọn àgbàlagbà ti kéde àtìlẹ́yìn wọn fún ìfẹ́ mi láti di gómìnà. Ẹnikẹ́ni tó bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sùn pé wọ́n fẹ́ ṣe mọ̀dàrú ìdìbò ń fi ìbẹ̀rù wọn hàn pé wọ́n ti mọ̀ pé àwọn ò lè jáwé olúborí. Nípa àwọn ohun tí ẹgbẹ́ Oyinlọlá béèrè pé kí ó ṣe, Oyèbámijí sọ pé òun ti ṣetán láti ṣe ìjọba tí yóò kó gbogbo ènìyàn sínú rẹ̀ tí wọ́n bá yan òun gẹ́gẹ́ bí gómìnà. Ó ní mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé tí ẹ ti ní nínú mi. Èmi yóò dúró lórí àṣẹ tí ẹ fún mi. Èmi kò ní já yín kulẹ̀. Èmi yóò mú kí ẹ máa fi mí yangàn àti pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run a ó jọ mú ìdàgbàsókè àti ire ìpínlẹ̀ wa tẹ̀síwájú nígbà tí mo bá di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ìgbìyànjú láti bá alága PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun Sunday Bisi sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó. Èmi ni mo ṣagbátẹrù ètò ìkówójọ fún Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà lásìkò tí ó ní ìpèníjà àìsàn jẹjẹrẹ ọyàn nígbà ayé rẹ̀. Fọlúkẹ́ Dáramọ́lá sọ díẹ̀ lọ́rọ̀ nípa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Gbajúmọ̀ òṣèrébìnrin Fọlúkẹ́ Dáramọ́lá sọ díẹ̀ lọ́rọ̀ lórí ìpèníjà tí olóògbé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ní ṣáájú ikú rẹ̀. Gbajúmọ̀ òṣèrébìnrin náà Fọlúkẹ́ lásìkò tí ó kópa lórí ètò orí móhùnmáwòrán Arise TV gẹ́gẹ́ bí ó ti wí ó ní nǹkan bí ìbẹ̀rẹ̀ ọdún 2025 tí ó kọjá ní gbajúmọ̀ òṣèrébìnrin náà tó ti dolóògbé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kàn sí òun fi tó òun létí pé òun ní àrùn jẹjẹrẹ ọyàn cancer ó sì nílò ọ̀pọ̀ owó láti fi ṣiṣẹ́ abẹ nílé ìwòsàn. Ó ní bí ó ti sọ fún òun nígbà náà túmọ̀ sí pé ó ti gbìyànjú ipá àti agbára rẹ̀ láti fi rí owó náà àmọ́ ṣùgbọ́n ìgbìyànjú rẹ̀ ò so èso láti rí owó náà kó jọ látàrí pé ó kọ̀ láti fi ojú ara rẹ̀ hàn. Ó ní ìgbà tí ọ̀rọ̀ dé ojú ẹ̀ ló tó gbà láti ṣàfihàn ojú rẹ̀ fún àwọn èèyàn ẹlẹ́yinjú àánú kí wọ́n ṣàánú fún un. Ṣé lásìkò náà àìsàn jẹjẹrẹ ọyàn tó ń bá a fínra ọ̀hún ṣì wà ní ìpele àkọ́kọ́ tí a mọ̀ sí first stage. Èyí mú kí ó rọrùn láti mú kí iṣẹ́ abẹ náà ṣe àṣeyọrí lẹ́yìn tí àwọn rí owó kó jọ. Ṣé tá ò bá gbàgbé lóòótọ́ lọ́dún tó kọjá ní ìròyìn pé àìsàn jẹjẹrẹ ọyàn bá gbajúmọ̀ òṣèrébìnrin náà Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà fínra tí wọ́n sì tọrọ owó fún un láti bá a fi ṣiṣẹ́ abẹ. Lẹ́yìn náà ní ìròyìn jẹ́rìí sí pé wọ́n ti ṣiṣẹ́ abẹ fún un ó sì ti ní àlàáfíà. Fọlúkẹ́ Dáramọ́lá nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ẹnìkan ní àjọ aṣèrànwọ́
Para Foundation èyí tí òun fi ń ṣe ìrànwọ́ fún àwọn èèyàn tí ò rọ́wọ́ họrí láwùjọ, àwọn tó kù díẹ̀ káàtó fún, àwọn àgbàlagbà òṣèré tí ọjọ́ ogbó ò dáadùn fún. Ó ní gẹ́gẹ́ bí ọ̀pọ̀ èèyàn ti mọ̀ pé àwùjọ àwọn òṣèré nílẹ̀ Nàìjíríà kò ní ìlànà tí ó dáa tó. Ó ní tí a bá kíyèsí àwọn àgbà òṣèré nígbà kan, ọ̀pọ̀ wọn ń ṣe iṣẹ́ eré nítorí ewu, ohun tí wọ́n ní ìfẹ́ sí kì í ṣe nítorí owó tàbí ọrọ̀ tí wọ́n fẹ́ gbà níbẹ̀. Iṣẹ́ ni wọ́n mọ̀ nígbà náà, èyí kò sì jẹ́ kí wọ́n lè ṣètò tí ó fún wọn ní ìgbé ayé tí ó rọrùn. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní èyí ló jẹ́ ohun tí ọ̀pọ̀ wọn kì í fi lè gbé ìgbé ayé tí ó rọrùn pẹ̀lú ìsinmi lọ́jọ́ alẹ́. Ó ní èyí ló fa ohun tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèré TAMPAN nípasẹ̀ ààrẹ ẹgbẹ́ náà alàgbà Bọ́lájí Àmúsàn Mr. Latin fi gbé ètò kan kalẹ̀ lábẹ́ àjọ adójútì òfò tí yóò jẹ́ èyí tí àwọn ọmọ ẹgbẹ́ lè dé bá nígbà tí ọjọ́ ogbó bá dé, torí ojoojúmọ́ ni ọjọ́ orí ń lọ sókè. Ó ní ètò náà wà fún gbogbo àwọn òṣèré. Ó ní bí ọjọ́ orí èèyàn bá ṣe tó ni yóò ṣe rọrùn fún un láti jàǹfààní ètò náà. Ó ní gbogbo ẹ̀ wà fún àti fi lè bójútó àwọn ìṣòro tàbí ìpèníjà tí ó lè dìde sí èyí yòówù òṣèré bóyá lágbà tàbí lọ́mọdé. Ó ní àwọn òṣà lè máa wo ara wọn níran, pàápàá àwọn àgbàlagbà arúgbó àárín àwọn ò lè torí wọ́n ti dàgbà tàbí wọ́n ní ìpèníjà kí àwọn ò kọ̀ wọ́n sílẹ̀ láì wà láyìíká wọn ṣèrànwọ́ fún wọn. Gómìnà Adeleke ti fẹ̀sùn kan Oyètọ́lá pé ó sọ àwọn ọ̀rọ̀ tó lè ṣàfihàn ìmúrasílẹ̀ láti da ètò ìdìbò Ọ̀ṣun tó ń bọ̀rú ní gbangba. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti fẹ̀sùn kan mínísítà Adégbóyèga Oyètọ́lá pé àwọn ọ̀rọ̀ tó sọ jẹ́ àfihàn pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ń gbèrò láti da ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta rú tàbí láti ṣàkóso àbájáde rẹ̀ lọ́nà tí kò bá òfin mu. Adeleke ṣàlàyé nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed fi síta tí àwọn akọ̀ròyìn rí gbà ní Òṣogbo ní ọjọ́ Àìkú. Ìdáhùn gómìnà Adeleke wáyé lẹ́yìn àwọn ọ̀rọ̀ tí Oyètọ́lá sọ ní ọjọ́ àbámẹ́ta nígbà tó ń bá àwọn alájọṣepọ̀ àti àwọn alátìlẹyìn APC sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Oyètọ́lá, ẹni tó ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ tí Adeleke tó ṣẹ́gun rẹ̀ nínú ìdìbò gómìnà ọdún 2022, ti gba Adeleke níyànjú pé kí ó múra sílẹ̀ fún ìṣẹ́gun ẹgbẹ́ òṣèlú APC nínú ìdìbò tó máa wáyé ní ọjọ́ àbámẹ́ta. Ó tún sọ pé bí Adeleke ṣe ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Tinubu fún ìdìbò ààrẹ ọdún 2027 kò ní dí APC lọ́wọ́ láti gba ìpínlẹ̀ Ọ̀ṣun padà. Mínísítà náà ń dáhùn sí ẹ̀sùn tí Adeleke ti sọ pé àwọn ọmọ ẹgbẹ́ APC àti àwọn aṣáájú Accord Party ń dojúkọ ìdẹ́rùbà àti ìfipámúni ṣáájú ìdìbò náà. Nígbà tó ń sọ̀rọ̀ ní èdè Yorùbá, Oyètọ́lá fi hàn pé àwọn ẹ̀dùn ọkàn àti ẹ̀sùn tí Adeleke ń ṣe lè jẹ́ nítorí pé ó ti mọ̀ pé agbára òṣèlú rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ń dínkù. Ó sọ pé àtìlẹ́yìn tí Adeleke ṣe fún Tinubu kò túmọ̀ sí pé ó dájú pé Adeleke máa dúró sípò gómìnà. Oyètọ́lá ni wọ́n ti mọ̀ pé àwọn ti ń pàdánù ilẹ̀, lẹ́yìn náà ni wọ́n sọ pé àwọn ti ṣe àtìlẹ́yìn fún wa. Ó fẹ́ sunkún. Àtìlẹ́yìn kò lè jẹ́ ohun tó máa jẹ́ kí ó dúró sípò yìí, a ó gbà á lọ́wọ́ rẹ̀. Ó tún sọ pé ó bá fẹ́ ṣe àtìlẹ́yìn lẹ́ẹ̀mẹwàá, a ó gbà á lọ́wọ́ rẹ̀. Adeleke ṣàpèjúwe àwọn ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ìhàlẹ̀ gbangba sí ìgbẹ́kẹ̀lé àti ààbò ìdìbò náà. Ó sì pe àwọn tó ń gbèjà ìjọba tiwantiwa àti àwọn alájọṣepọ̀ mìíràn pé kí wọ́n máa fiyèsí ohun tó ń ṣẹlẹ̀. Gómìnà náà tún ké sí àwọn aláṣẹ láti rí dájú pé ìdìbò náà jẹ́ èyí tó mọ́, tó ṣe kedere, tí kò sì ní sí ojúsàájú, kí àwọn ará Ọ̀ṣun lè ní òmìnira láti yan ẹni tí wọ́n fẹ́ kí ó máa ṣàkóso wọn. Gẹ́gẹ́ bí Adeleke ṣe sọ, ọ̀rọ̀ Oyètọ́lá pàápàá gbólóhùn Yorùbá a máa gbà á lọ́wọ́ rẹ̀, tí ó túmọ̀ sí pé a ó gbà á lọ́wọ́ rẹ̀, jẹ́ ohun tí ó fi hàn pé APC múra láti da èso ìdìbò rú. Adeleke ṣàlàyé pé ìpinnu òun láti ṣe àtìlẹ́yìn fún Tinubu láti di ààrẹ lẹ́ẹ̀kan sí fi agbára òṣèlú òun àti ìgbẹ́kẹ̀lé tóun ní hàn pé òun lè kó àwọn olùdìbò jọ láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ ní Ọ̀ṣun ní ọdún 2027. Ó tún fẹ̀sùn kan Oyètọ́lá pé àwọn ìṣe rẹ̀ lè ba orúkọ ààrẹ Tinubu jẹ́ nítorí pé ó gbà pé irú ìṣe bẹ́ẹ̀ lè dín ìfẹ́ àwọn ará ìpínlẹ̀ sí APC kù. Adeleke sọ pé àwọn ìṣe Oyètọ́lá tí kò bá ire àwọn ènìyàn mu àti tí kò ṣe àtìlẹ́yìn fún ìjọba tiwantiwa ń ba orúkọ ọ̀gbẹ́ni ààrẹ jẹ́, ó sì mú kí APC Ọ̀ṣun túbọ̀ pàdánù ìfẹ́ àwọn olùdìbò àti àwọn ará ìpínlẹ̀. Ó tún sọ pé ọ̀rọ̀ tí mínísítà tó wà nípò báyìí sọ jẹ́ ọ̀rọ̀ tó yẹ kí gbogbo ènìyàn fiyèsí nítorí pé ó lè jẹ́ ìhàlẹ̀ sí ìdìbò òmìnira àti èyí tó bá òfin
mímu. Ó ní mínísítà tó wà nípò ní orílẹ̀-èdè olómìnira ti ṣe ìhàlẹ̀ gbangba sí ìdìbò tó yẹ kí ó jẹ́ òmìnira àti òdodo. Mínísítà náà ti jẹ́rìí sí gbogbo àwọn ìròyìn tó ti wáyé tẹ́lẹ̀ pé APC Ọ̀ṣun ti pàdánù ìgbẹ́kẹ̀lé àwọn ènìyàn nínú ìdìbò àti pé ohun tí wọ́n dojúkọ báyìí ni bí wọn ó ṣe màgòmágó nínú ìdìbò ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀. Adeleke tún fẹ̀sùn kan mínísítà náà pé ó ń fi àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n sọ pé wọ́n ṣèkọlù sí àwọn alátìlẹyìn Accord ṣe ẹlẹ́yà ní àkókò ìdìbò. Ó ní mínísítà náà ti fi àwọn ọmọ ẹgbẹ́ Accord aláìṣẹ̀ tí wọ́n pa tí wọ́n sì ṣe léṣe láìṣe àánú ṣe ẹlẹ́yà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé àwọn ọmọ ìsọ̀ta APC ló ṣe ìkọlù sí wọn ní oṣù méjì tó kọjá sẹ́yìn. Ó ti fi hàn fún gbogbo ayé pé ó ń ṣiṣẹ́ láti gba ẹ̀tọ́ àwọn ènìyàn lọ́wọ́ wọn láti dìbò àti láti jẹ ẹni tí a lè dìbò fún. Síbẹ̀ gómìnà Adeleke sọ pé òun ní ìgbàgbọ́ pé àwọn olùdìbò máa kọ̀ láti jẹ́ kí ẹnikẹ́ni da ètò ìdìbò náà rú. Ó ní ìròyìn tí kò dùn fún mínísítà náà ni pé àwọn ará Ọ̀ṣun ti pinnu pé àwọn kò ní gba ètò ìdìbò burúkú rẹ̀ láàyè. Àwọn ènìyàn wa kọ̀ sílẹ̀ ní ọdún 2022 wọ́n sì ti máa kọ olùdíje tó ń dúró fún Bọ́lá Oyèbámíjí sílẹ̀ ní ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀. Adeleke tẹnumọ́ pé òun sì ní ìgbàgbọ́ pé òun máa jáwé olúborí nínú ìdìbò náà. Ó sọ pé ìgbàgbọ́ náà dá lórí ohun tí òun pè ní àtìlẹ́yìn tó gbòòrò láti ọ̀dọ̀ àwọn olùdìbò. Ó ní tiwa máa jáwé olúborí ìdìbò yìí pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àti àtìlẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. A kò ní gba ètò ìjọba tiwantiwa àwọn ènìyàn lọ́wọ́ wọn. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Oyètọ́lá ṣe sọ, àwọn olùdìbò fúnra wọn ni yóò yàn wá padà sípò. Àjọ UN ti kìlọ̀ fún àwọn orílẹ̀-èdè tó wà lẹ́kùn Áfíríkà pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn agbésùnmọ̀mí tí ń lo ẹ̀rọ drone àti crypto láti mú ìmúgbòòrò bá iṣẹ́ ibi wọn. Àjọ Ìṣọ̀kan Àgbáyé UN ti ṣe ìkìlọ̀ ńlá fún àwọn alákòóso ilẹ̀ Nàìjíríà, ìwọ̀ oòrùn Áfíríkà àti àwọn Sahel láti máa ṣọ́ra fún ikọ̀ àwọn agbésùnmọ̀mí tó ń lo ẹ̀rọ drone àti owó orí ayélujára tí a mọ̀ sí crypto, èyí tí wọ́n fi ń tọpinpin láti mú ìmúgbòòrò bá iṣẹ́ burúkú wọn. UN sọ pé ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà tó fi mọ́ ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà àti ẹkùn Sahel ní àwọn agbésùnmọ̀mí yìí ti ń lo àwọn ohun èlò ìgbàlódé náà lójúnà láti má jẹ́ kí ẹnikẹ́ni lè borí wọn. Akọ̀wé àgbà àjọ Ìṣọ̀kan Àgbáyé Leonardo Simão ló ké gbàjarè náà fún àwọn adarí ilẹ̀ Áfíríkà, Sahel àti àwọn alábòójútó iléeṣẹ́ UN tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà àti Sahel níbi ìpàdé ìgbìmọ̀ àjọ Ìṣọ̀kan Àgbáyé lórí ètò ààbò. Leonardo Simão sọ pé gbogbo ọ̀nà ni àwọn agbésùnmọ̀mí náà ń wá láti rí dájú pé kò sí ikọ̀ ológun tàbí elétò ààbò tó lè kápá wọn lágbàáyé, pàápàá nílẹ̀ Áfíríkà. Níbi ìpàdé ọ̀hún ni Simão ti ṣe àtúpalẹ̀ ìròyìn ìdàgbàsókè tó wáyé lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà láàrin ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2025 sí 30 oṣù kẹfà ọdún 2026. Ìgbìmọ̀ náà ṣàgbéyẹ̀wò onírúurú ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú, ètò ààbò àti ìgbé ayé àwọn èèyàn káàkiri àwọn ẹkùn wọ̀nyí. Ìpàdé yìí ló wáyé lẹ́yìn tí àjọ náà ṣe ìpinnu láti fi kún ọjọ́ àgbékalẹ̀ UNOWAS síwájú di ọjọ́ 21 oṣù kìíní ọdún 2029. Gẹ́gẹ́ bí Simão ṣe sọ síwájú, ó ní àwọn agbésùnmọ̀mí náà ń ṣiṣẹ́ takuntakun láti rí i pé àwọn ń lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti máa fi ṣiṣẹ́ ibi káàkiri orílẹ̀-èdè tó súnmọ́ ara wọn. Àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí ti ń ṣe àfikún nípa lílo ẹ̀rọ ìgbàlódé drone, àwọn ẹ̀rọ ìkànsíra ẹni ti ìgbàlódé àti owó orí ayélujára ti ìgbàlódé cryptocurrencies bí wọ́n ṣe ń ṣe ìṣàkóso nípa ìṣọ̀kan iṣẹ́ wọn káàkiri ààlà àwọn orílẹ̀-èdè. Ó tẹ̀síwájú pé iṣẹ́ àwọn ẹgbẹ́ burúkú wọ̀nyí ti wá jinlẹ̀ débi wípé níṣe ni wọ́n fi ṣe okòòwò láàrin ara wọn, léyìí tó ń jẹ́ kí wọ́n máa gba ìṣàkóso àwọn agbègbè àti ètò ọrọ̀ ajé tí wọ́n sì ń jẹ́ kí àwọn aráàlú máa sọ ìrètí nù nínú àwọn ìjọba. Simão sọ pé ìṣòro náà le gidi pàápàá lẹ́kùn Sahel àti àríwá Nàìjíríà. Àwọn iṣẹ́ wọn ní àsopọ̀ tó kọjá ààlò orílẹ̀-èdè, wọ́n sì jẹ́ ọ̀nà láti mú ìṣàkóso ilé àti ọrọ̀ ajé wọn lágbára. Èyí sì ń ba ìgbẹ́kẹ̀lé àwọn èèyàn nínú àṣẹ ìjọba orílẹ̀-èdè jẹ́ pẹ̀lú ìpalára tó burú
sí ìṣọ̀kan àwùjọ. Àjọ ìṣọ̀kan àgbáyé wá tọ́ka Nàìjíríà, Niger àti Burkina Faso gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè tí wọ́n fi gbogbo ìgbà kojú onírúurú ìkọlù àwọn agbésùnmọ̀mí, ìjínigbé àti ikú àti ìfarapa tó pọ̀ láàrin àwọn aráàlú. Ó ní bí ètò ààbò ṣe ń burú sí i, àwọn èèyàn tó dín díẹ̀ ní mílíọ̀nù 7 6.8 million ni wọ́n ti di aláìnílé lórí, nígbà tí àwọn 28 lé ní mílíọ̀nù kan 1.28 million káàkiri ẹkùn wọ̀nyí ti wà ní ipò àtìpó. Simao ní àwọn obìnrin àti àwọn ọmọdé ni wọ́n fi ara káásá jùlọ nínú ìkọlù náà, àti pé ètò ààbò tó mẹ́hẹ àti àìsí owó tó tó ti dá àwọn èèyàn lọ́wọ́ kọ láti ní àǹfààní sí àwọn agbègbè tó wà nínú àìlera. Nítorí ìjàlẹ̀ àti ìdigunjalè, èèyàn 10 bọ́ sọ́wọ́ ọlọ́pàá l'Ondo. Afurasí tí kò dín ní 10 ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti mú sí àhámọ́ báyìí lórí ẹ̀sùn jíjà sí ilẹ̀ àti ìdigunjalè láàrin Èkó àti Ondo. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Felix Ohagu ṣàlàyé pé 7 nínú àwọn 10 náà ni àwọn mú látàrí rògbòdìyàn ìjà ilẹ̀ kan tó ṣẹlẹ̀ ní Kájọlà nílùú Àkúrẹ́, nígbà tí àwọn 3 jẹ́ afurasí adigunjalè. Ní ìtẹ̀síwájú àlàyé, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ó ní ìbọn àtàwọn nǹkan ìjà olóró mìíràn ni àwọn gbà lọ́wọ́ àwọn èèyàn náà lásìkò tí rògbòdìyàn ń wáyé. Ìjà ilẹ̀ tí wọ́n fi dá rògbòdìyàn sílẹ̀ náà wáyé lọ́jọ́ Àbámẹ́ta ọjọ́ 18 oṣù keje ọdún 2026 ní nǹkan bíi aago 9 àárọ̀ lórí ilẹ̀ oko kan tó wà ní Adégbìjí nítòsí Kájọlà. Ìwádìí fi hàn pé ìjà náà kan Akínsùlù Titus àti Àjàní Abíọ́dún tí wọ́n jọ jẹ́ ọmọ Ayétòrò nítòsí Kájọlà, tí wọ́n sì jọ ń fa ọ̀rọ̀ ilẹ̀ kan nílé ẹjọ́ gíga tó wà ní Ọ̀rẹ́. Ó fi kún un pé ikọ̀ méjèèjì kó àwọn tí yóò bá wọn dá wàhálà sílẹ̀ lọ sórí ilẹ̀ ọ̀hún, títí kan àwọn ọlọ́kadà ìgboro tí wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ láti fa wàhálà. Ohagu sọ pé àwọn 3 kan nínú àwọn tó wá fa wàhálà náà tí wọ́n ní sójà ni wọ́n ti na pápá bora báyìí. Ó ní pé àwọn irè oko bíi igi ọ̀pẹ àtàwọn igi tó ń so èso tó ṣe tà kò dòwó ni wọ́n kọ́kọ́ jọ ń bára wọn jà sí kó tó di rògbòdìyàn tí àwọn méjèèjì farapa tí aṣọ sì ya mọ́ wọn lọ́rùn. Nípa àwọn nǹkan ìjà tí wọ́n gbà lọ́wọ́ àwọn oníjà náà, Ohagu sọ pé àpò aláwọ̀ fẹ́fẹ́ kan làwọn kọ́kọ́ gbà, nínú rẹ̀ ní ìbọn sakabùlà wà, àdá 2 àti àpò míì tí wọ́n kó àwọn nǹkan bíi oògùn abẹnugọ̀ngọ̀ sí. Ohagu sọ pé ike kan tí wọ́n kọ ásíìdì sí lára tí kinní kan bí omi wà nínú rẹ̀ tún wà lára ohun tí ọlọ́pàá gbà lọ́wọ́ àwọn èèyàn náà. Lórí ẹ̀sùn ìdigunjalè láàrin ìpínlẹ̀ Èkó àti Ondo, kọmíṣánná ọlọ́pàá ṣàlàyé pé ọwọ́ bá Promise Daniel ẹni ọdún 23, Ifeanyi Umai ẹni ọdún 29 àti Adaramoye Àbáyọ̀mí ẹni ọdún 37. Ọjọ́ Sátidé ọjọ́ 18 oṣù keje ọdún 2026 ní ọwọ́ bá wọn lẹ́yìn ìtọpinpin ọlọ́pàá. Ohagu sọ pé ọwọ́ bá wọn lẹ́yìn táwọn tọpinpin wọn táwọn sì rí i pé wọ́n mọ̀ nípa ìdigunjalè kan tí ìfisùn wáyé nípa rẹ̀ lọ́jọ́ 14 oṣù kẹfà ọdún 2026. Ó ní àgọ́ ọlọ́pàá Ìjù Ìta Ògbólú ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ ni wọ́n mú ìfisùn náà lọ. Ikọ̀ agbófinró nawọ́ gan wọn lásìkò tí wọ́n rin ìrìn àjò nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Mercedes-Benz ML 350 SUV aláwọ̀ eérú. Nígbà tí wọ́n yẹ inú ọkọ̀ náà wò, bí ọlọ́pàá ṣe wí, wọ́n ń bá ìbọn AK-47 kan, ìbọn kan tó ní ọta ìbọn 18 tí wọn kò tíì yìn, ìbọn ìléwọ́ òyìnbó kan tí ó ní ọta ìbọn 4, àáké UTC àti irinṣẹ́ kan tí wọ́n fi máa ń gé irin. Ìwádìí fi hàn pé àwọn afurasí yìí jẹ́ ikọ̀ adigunjalè tí ọlọ́pàá Ondo ti ń wá tipẹ́ fún ẹ̀sùn olè jíjà káàkiri Ondo. Kọmíṣánná fi kún un pé àwọn afurasí adigunjalè náà jẹ́wọ́ nígbà táwọn fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, èyí tó ran àwọn olùwádìí lọ́wọ́ láti mú àwọn yòókù wọn tó na pápá bora bó ṣe sọ. Àtíkù àti David Mark ti kúrò nílùú Àbújá wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú ADC níbi àṣekágbá ìpolongo ìbò gómìnà ìpínlẹ̀ náà. Olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress ADC Àtíkù Abubakar ti gbéra kúrò ní ìlú Àbújá lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti kópa nínú ìpolongo ìbò ìkẹyìn ẹgbẹ́ náà ní ìmúrasílẹ̀ fún ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 15
oṣù kẹjọ ọdún 2026. Àtíkù kúrò ní Àbújá pẹ̀lú alága àgbà ẹgbẹ́ ADC David Mark bí ẹgbẹ́ náà ṣe ń túbọ̀ múra sílẹ̀ fún ìpolongo rẹ̀ ṣáájú ìdìbò náà. Ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ṣètò rẹ̀ láti wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ. Lára àwọn olùdíje pàtàkì tí wọ́n díje nínú ìdìbò náà ni Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ òṣèlú Accord Party, Bọ́lá Oyèbámíjí ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti Najim Salam ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Najim Salam, ẹni tí ó jẹ́ olùdíje ẹgbẹ́ òṣèlú ADC fún ipò gómìnà, jẹ́ agbẹnusọ àpéjọ ìpínlẹ̀ Ọ̀ṣun láti ọdún 2011 sí ọdún 2015. Wọ́n tún dìbò yàn án padà sípò ní ọdún 2017. Ó sì tẹ̀síwájú nínú ipò náà títí di ọdún 2019. Àwọn ọmọ ogun Nàìjíríà ti dóòlà èrò ọkọ̀ 23 lọ́wọ́ ajínigbé. Wọ́n bẹ́ sínú igbó láti fọwọ́ òfin máwọn jàǹdùkú agbébọn náà. Ikọ̀ ọmọ ogun Nàìjíríà tí wọ́n ń pè ní Operation Fasanyama ti dóòlà èrò ọkọ̀ 23 lọ́wọ́ àwọn jàǹdùkú ajínigbé ní ìjọba ìbílẹ̀ Tsave nípínlẹ̀ Zamfara. Agbẹnusọ fún iléeṣẹ́ ológun Ọ̀gágun Aliyu Danja ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé lọ́sàn-án ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún tí a wà yìí ní ikọ̀ ọmọ ogun àtàwọn ọlọ́pàá dóòlà àwọn èrò ọkọ̀ náà lójú ọ̀nà tí wọ́n ti ń rìnrìn àjò lágbègbè Magazu ní ìjọba ìbílẹ̀ Tsave ní Zamfara. Ọ̀gágun Danja ní kété tí ikọ̀ ọmọ ogun náà gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún ni wọ́n mórí lé ibi tí ìjínigbé náà ti wáyé tí wọ́n sì bá àwọn agbésùnmọ̀mí tó ń gbé àwọn èrò náà sá lọ sọ̀rọ̀. Ọ̀gbẹ́ni Danja ní báyìí ni ikọ̀ ọmọ ogun dojú ìjà kọ àwọn ajínigbé náà, èyí tó mú wọn fa àwọn èrò ọkọ̀ ọ̀hún sílẹ̀ tí wọ́n sì na pápá bora. Ó ní lẹ́yìn náà ní ikọ̀ ológun náà dóòlà gbogbo èrò ọkọ̀ 23 ọ̀hún. Lẹ́yìn náà làwọn ikọ̀ ọmọ ogun bẹ́ sínú igbó láti ṣàwárí àwọn jàǹdùkú ajínigbé náà tí wọ́n fẹsẹ̀ fẹ́ ẹ̀wẹ̀. Ọ̀gá àgbà ikọ̀ ọmọ ogun Fasanyama ti wá gbóṣùbà àràbàǹdẹ̀ fáwọn ọmọ ogun tó dóòlà àwọn èrò ọkọ̀ náà lórí bí wọ́n ti ṣe gírí tí wọ́n sì dóòlà àwọn èèyàn náà lọ́wọ́ ajínigbé tí ẹnikẹ́ni kò sì kú tàbí farapa. Ọ̀gágun tó ń darí ikọ̀ náà kò ṣàì fi dá aráàlú lójú wípé iléeṣẹ́ ológun kò ní káàárẹ̀ nípa pípèsè ààbò fún aráàlú pàápàá jùlọ lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá Nàìjíríà. Iléeṣẹ́ ológun tún wá rọ aráàlú láti fi tó àwọn ọmọ ogun létí nígbàkúùgbà tí wọ́n bá kófìrí àwọn agbésùnmọ̀mí tàbí ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ láabi níbikíbi.